gbogbo igun tó ń wò mí ẹ gbọ́ ọ̀rọ̀ tó ti bẹ́yìn yọ o ọ̀rọ̀ tó ti bẹ́yìn yọ o ọ̀rọ̀ bàbá Mohbad ó tún ti bẹ́yìn yọ o ẹ gbọ́ kí ló kan MC Olúọmọ nínú ọ̀rọ̀ Justice for Mohbad a mà tún ti rí gbọ́ wípé wọ́n ní MC Olúọmọ òun náà fún bàbá Mohbad ní 2M gbàrà tí Mohbad jáde láyé bọ́dẹ̀ nìkú tó jáde láyé ni àárín yìí ò tiẹ̀ yé mi ẹjọ́ níbo náà ti ń pín ìtàn ajá tó ń kan lèmọ́mù kí ló kan Olúọmọ ẹjọ́ àárín yìí ò yé mi ni o èèyàn lè fúnyàn lówó but ásà ní rísìn téèyàn ṣe máa fúnyàn lówó á dẹ̀ nídìí téèyàn ṣe fúnyàn lówó ẹ gbọ́ ṣé lóòótọ́ ni wọ́n ní lẹ́yìn owó tí Davido tó wá fún bàbá Mohbad tí bàbá Mohbad ní kí pa kó fún Darusha wọ́n ní 4 million kan tún wọlé sínú àkáǹtì bàbá Mohbad nínú 4 million yẹn wọ́n ní Olúọmọ sẹ́ndì 2 million wọ́n rántí ẹni tó ṣe kẹta tó tún sẹ́ndì 2 million yẹn but wọ́n rántí ti Olúọmọ ẹjọ́ owó kí ló Olúọmọ fún wọn gbogbo ojú tó ń wò mí àbí kò yẹ̀yìn náà lẹ́nu bó ṣe ń yè mí náà lẹ́nu mi ò mọ bóyá ẹ ti gbọ́ o but fún àǹfààní àwọn tí wọn ò tí gbọ́ ó yẹ kí n wá fi tó wọn létí ó yẹ kí n wá fún wọn ní information yẹn ṣáà lè sọ wípé Olúọmọ náà ó mọ nǹkan tó ṣẹlẹ̀ lórí ikú Mohbad àárín ò yé mi o èmi ò fallegation kan Olúọmọ but nǹkan tí mo gbọ́ òun ni mò ń sọ òun náà ni mo wá analyse pé báwo ni wọ́n ṣe máa pín ìtàn ajá tó máa kan lèmọ́mù kí ló bàbá Mohbad àti Olúọmọ wọn ń ṣọ̀rẹ́ wọn Mohbad àti Olúọmọ wọn dẹ̀ kì í ṣẹ̀gbọ́n àtàbúrò wọn dẹ̀ lẹ̀pọ̀ báwo ẹjọ́ gbogbo ojú tó ń wò mí wẹ́ ẹ fi èrò ọkàn tí náà hàn lábẹ́ comment station kí lẹ̀yin rò sí ṣó lè jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ ṣé nǹkan tí mò ń rò ṣóhun lẹ́yìn náà ń think ṣé nǹkan tẹ́ ń think ṣóhun lèmi náà ń think ṣá mo mọ̀ kí gbogbo ẹni tó wà lórí platform ọlọ́gbọ́n nìyí olóye nìyí onílàákàyè náà dẹ̀ nìyí èmi ti sọ mo ní bí justice ṣe ń pẹ́ tó bẹ́ẹ̀ náà làṣírí ṣe máa tú tó ẹ mọ̀ pé mo ti sọ at back at 1 year back mo ní àwọn ẹlòmíì tẹ́ ẹ̀ gbórúkọ wọn rí ẹ máa ṣe máa gbórúkọ wọn nínú justice ẹ̀yìn gbà yẹn lábẹ́rẹ́ sí ní gbọ́ ti Davido náà ẹ̀yìn gbà yẹn ní Very Dark Man tó tú àṣírí àwọn tó ṣe group chat ẹ wo in fact Ọlọ́run ló mọ ibi tí ọ̀rọ̀ justice ṣe máa láǹdì sí ẹ jọ gbogbo ojú tó wọ̀ mí ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí kẹ́ bá mi subscribe sí Ilé Global TV mo dẹ̀ fẹ́ kẹ́ fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section kí ló tún kan Olúọmọ nínú ọ̀rọ̀ yìí báwo ni Tolúọmọ tún ṣe wọnú ọ̀rọ̀ yìí ẹ bá mi ká lọ. ilé pípọ̀ ní bẹ̀rẹ̀ sí ní pariwo pé 3 million kó sọ kí ni reason ọ̀pọ̀ ọmọ ẹ̀ lánàá àbí bóyá kán tó pọ̀ mọ́ 3 million wọnú àkáǹtì ẹ̀. 4 million mo ṣàmọ̀ pé wọ́n ní huge amount of owó wọnú àkáǹtì bàbá. tàbá ní pé àwọn ìjọba kan ló wà bẹ́ẹ̀ àbálágbára kan ló wà bẹ́ẹ̀. 2 million yẹn ò wọnú ẹ̀. no 2 million yẹn ọ̀tọ̀ olórí ẹbí 2 million yẹn ọ̀tọ̀ 4 million kan là ń sọ̀rọ̀ pẹ̀. ẹ ló farabalẹ̀ ìṣòro àwọn comment section ni mò ń bá wí ni mò ń correct ọ pé 2 million yẹn ọ̀tọ̀ 2 million yẹn káàṣì nìyẹn náà sàn yẹn sí ọ̀dọ̀ Darusha wọ́n ní Alhaji MC Musiliu ó san another 2 million ó wọnú àkáǹtì bàbá àbí mo parọ́. ṣé ti gbọ́. bẹ́ẹ̀ni. parọ́ sà ó ṣe lè rán nìyẹn. Alhaji MC Musiliu Olúọmọ lóṣòdì yẹn san 2 million ó wọnú àkáǹtì bàbá direct gbẹgẹrun ìkan tó kù ní mi mọ̀. ṣé ti gbọ́ sí. now nígbà tí ọ̀rọ̀ yẹn tó fọ ọ̀rọ̀ yẹn nígbà yẹn tá bá sọ pé àwọn alágbára ló wà ńbẹ̀ nígbà tí ẹnu 2025 yìí làgàtà. 1 million tó kọ́kọ́ wọnú àkáǹtì bàbá yẹn ló ya bàbá yẹn ń wéèrè pé 4 million. olórí ẹbí ibi tí fẹ́ já sílẹ̀ ti gbé mi dé yẹn ẹ ti gbé mi dé bẹ́ẹ̀ ẹ ti náà nígbà tí làgàtà tún máa play voice record tó play ìyàwó wọn ni bàbá fíìmù tẹ̀ ń wá yìí fíìmù tẹ̀ ń ṣe fíìmù ni ok fíìmù tẹ̀ ń wá yìí that means ọ̀rọ̀ fíìmù yẹn wọ́n ti sọ ní 2023 ní immediately tí gbogbo kìíní yẹn ti ń ṣẹlẹ̀ lọ́ ti sọ̀rọ̀ fíìmù yẹn now Arifa tí wàá gbé voice record mi tún jáde again Arifa tí wọ́n sọ fún Arifa bẹ̀ pé ṣé owó tó yẹ kó kó sínú àká
Can you imagine? ẹ understand ẹ wá náà wà lágbára owó yẹn gọgọgọgọ ló sọ bàbá di ọmọ ojú ọ̀rọ̀ lárí pé jẹ́ owó ló dé yìí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa mì owó dé a great opportunity fún un because tí wọ́n ṣe bẹ́ẹ̀ ní ilẹ̀ Yorùbá sà kí ó dọ̀. bí gbogbo mílímílí yẹn ṣe wọnú ilé yẹn ó ya bàbá yẹn wí. òun ní ilẹ̀ Yorùbá tọ́mọ bá kú òun kọ́ ló yẹ kó máa ṣíwájú kó lóun ní bíríìjì tó gbà Republic àti Ṣàṣìtù kọjá kó lóun ní òun lòun anybody tó bá fẹ́ bá mi ṣiṣẹ́ ẹ lọ play rẹ́kọ̀dù kọfí tí owó ṣe ní àbẹ̀lá ṣe ní tó ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìpè ìgbà táwọn pè wọ́n sọ pé anybody tó bá fẹ́ bá wọn ṣiṣẹ́ like he has owned a company he turned a public to a company to a staff. wọ́n wá tọ̀nù wá sí staff anybody tó bá fẹ́ bá wọn ṣiṣẹ́ lórí ikú ọmọ mi ì sí gbọ́ o bí ọlọ́run dẹ̀ ní jẹ́ kémi gbọ́rú ẹ̀ wọ́n náà ti ṣe orin jáde àmì wọ́n náà ti ṣe orin jáde fún òkú ọmọ ẹ̀ for 2 years wọ́n ní bàbá wọ studio ó kọrin fọ́mọ ẹ̀ fún 2 years ìyẹn làwọn blogger tẹ̀ tiẹ̀ rírí táà rírí ọlọ́run tiẹ̀ ní jẹ́ kémi gbọ́ mi gbọ́ mi tiẹ̀ lẹ́ gbọ́. àti gbọ́ òun àti obìnrin mi sílé gbọ́. òun àti obìnrin kan bá lọ jù. ní ilẹ̀ Yorùbá ní nǹkan tó yẹ kí owó yẹ kó wà nílé. nílẹ̀ Yorùbá tó yẹ kó wà nílé kó máa bẹ̀rẹ̀ pé kí ló tún sọ lẹ́nìí kí ló tún fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀yẹn lọ́la ìbáwò la ṣe fẹ́ ṣe báyìí ṣé bẹ́ẹ̀ ṣe ní bá mi wá justice fọmọ òun rèé nǹkan tó yẹ kó máa sọ ni ẹ wá jẹ́ pé wọ́n wá sọ pé àwọn ni front liner níbo ẹ wá sọ public tó kówó fún yín tó ń jáde tó ń bẹ́ síta ẹ wá sọ wọ́n di staff. sọ wọ́n di staff. bábó nínú òun kò tí ì gbọ́ ẹ wò wẹ́ àwọn lè rí ẹyin bá lóyún ẹgbẹ́ bá mi tẹ̀lé a ti gbọ́ náà ẹ mọ̀ póun ni ẹ wò wẹ́ àwọn lè rí. lọ́sàdì. Okay now. Ó gbẹnu tán. ẹ ká sàn. ẹsẹ̀ rí nǹkan tó tiẹ̀ jọ èmi ní ojú nípa bàbá Mohbad. ọmọ kan tó jẹ mí lójú nípa bàbá Mohbad yìí ni pé wọn ò bá ṣe ń ju òun jù bẹ́ẹ̀ lọ́lọ́run ẹ̀. bàbá láti lè wá láti lè tí kẹ̀ tẹ̀. orí change náà kò kú. ṣé mo change òun ò change òun náà. náà o change ọkàn fi jẹ́ àsì ni. Wà á dúró láyọ̀. ẹ mọ̀ kọ́ tó jọ mí lójú lára bàbá yìí náà. nínú voice note tí Arífá gbé jáde láti 2020 bí early 2024 tó yẹ pé anybody go tẹ̀ tí màá ṣe gbàgbọ́s kò tí ì sí tìmí lágbájá tìmí tàbẹ̀dọ̀ ṣé yóò gbọ́ ọ́nù voice note tí Arífá gbé bọ́ta orin tí bàbá Mohbad ṣẹ̀ṣẹ̀ wá kọ fún wa ní 2025 ṣé yóò gbé láti 2023 2024 ni bàbá ti kọrin yẹn lẹ̀ láti January 2024 ni wọ́n ti kọrin yẹn lẹ̀ pé àdàbí á bí àwọn ṣé àdàbí wàá máa bí bàbá yìí báyìí. Ó bí o. bàbá lọ́ba Joseph Abọ́lọ́ba ẹjọ́ torí Ọlọ́run bí tẹ́ kó wá ṣe bá a kó jáde. Ó bá tán. èyí tó ń mú orí fọ́yọ̀ ó mú orí fọ́ èmi o ẹ bá a kó wá jáde ànígbà o ànípa ọ̀rọ̀ tí wọ́n fún ọ lẹ́ẹ̀kan pé kọ́lọ̀ ọ̀dọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ mi ò ní kí bí á kí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ gba kéèsì yẹn padà just to know irú àwọn tó máa lọ síbẹ̀ pé bí wọ́n ṣe program bẹ́ẹ̀ wọ́n máa ń sọ̀rọ̀ ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ I'm very sure pé Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ á sọ iye amount tó fún bàbá yìí á sọ ìdí tó yẹ gbé kéèsì yẹn kúrò ní iwájú ẹ̀ nǹkan tẹ̀mí ń sọ nìyẹn o mi ò ní pé bí á ké ọ̀rọ̀ pé bí á kó tún hand over kéèsì yẹn again I'm very sure pé kò lè gba kéèsì yẹn mọ́ but just to know how far and what is going on ìdí tí wọ́n fi kúrò ń bẹ̀ gangan àti mọ̀ pé nítorí owó náà lọ yẹ kúrò bẹ̀ pé nítorí public pé wọ́n ní kó má gbowó lọ public but just to be assured because ní ìsìn tó bá máa twist ẹ̀ sìn wọ́n á ní pé nǹkan tí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ sọ kọ́ nìyẹn nǹkan tó mí nǹkan because wọ́n ti ń twist lọ́wọ́ báyìí mi ti rìn káàkiri wọn kí n má rìn kiri ni mo ti rìn káàkiri wọ́n ti ń sọ. Alárìnká. bẹ́ẹ̀ ni sà ẹ bá a pè orin rẹ̀ náà ká tó continue. bí a kéèjì tẹ máa mú dání gbà kéèjì òbí 5 million pé kẹ́yìn náà kẹ́ máa fi bùgá o wọ́n máa gba owó yẹn fún tẹ́ máa fi bùgá káàkiri tẹ́ máa fi wọ bùgá tíṣù tẹ́ máa wọ
máa ní drag bàbá ẹ máa fọgbọ́n drag bàbá ẹ jẹ if you come for bàbá I will come for you Kofi if you come for bàbá I will definitely come for you definitely I will come for you are you getting me you got it if you don't got it forget about it if you come for bàbá I will come for you. Kíkẹ́ lọ ṣó ti yé yín mi ò sọ pé ẹ ṣe wọ̀ ṣùgbọ́n nǹkan tí mò ń sọ ni pé when the going was good tí kì bá ṣe pé guilty conscience yín ni ò ṣe lè jẹ́ ká ẹ lè face critical thinker èmi gan tí mo ṣe critical thinker ẹ lè wojú mi bẹ́ẹ̀ ṣe wáyé ẹ lè wojú mi nígbà tí mo pè yín last tẹ́bí ni àárín káńtì ẹ̀yìn lọ́rẹ́ mi kìíní kí ló sọ fún yín ó ní máa ń pè mí lọ́rẹ́ yín. mo ní from this moment tẹ́ ẹ sọ pé ẹ̀ sáré kìíní yẹn ẹ má ẹ̀ bá pè mí lọ́rẹ́ yín láti ìgbà títí dèdí mi ò pè yín mọ́ náà. ẹ̀yin náà ẹ̀jẹ̀ pè mí mọ́ àdẹ̀ sọ̀rọ̀ mọ́ ṣé ẹ rò pé mi ò mọ nǹkan tí mò ń sọ ni. àdẹ̀ sọ̀rọ̀ ṣé ẹ rò pé mi ò mọ nǹkan tí mò ń sọ ni. Ìtọ́jú ọ̀rọ̀ yìí mi ò tẹ̀lé kó má dà tó bóyá olú ẹ̀ ṣe èkó. But èèyàn sọ fún yín wípé ókè nígbà tí wọ́n sọ pé obìnrin tó wà láàrin nígbà tó fi ṣe meeting lórí WhatsApp. Tí wọ́n sọ pé wọ́n máa sọ pé òkè orúkọ wo lẹ́ni kan yọ ṣé tó bá ti yọ àwọn orúkọ yẹn ṣé ẹ máa sign ẹ sọ fún ẹ lẹ́ẹ̀ni sign. So èyí tẹ́ sọ fún mọ́mí Ìyábọ̀ yìí ẹ kàn sọ fún ọ pé kọ́ má fi ẹ kàn fi tì wọ́n síwájú ni ẹ fi tì wọ́n síwájú ẹ̀yin náà sọ ẹlẹ́ẹ̀tì mòfin òfin mélòó lẹ́mọ̀ bàbá Mohbad òfin mélòó lẹ́mọ̀ ṣé torí pé ṣítù ó ń ka ẹ̀yìn òfin ó ń kà fún yín torí pé ṣítù ka ẹ̀yìn òfin fún yín tá a bá gbé yín sáré ní ọjọ́ kan péré kémi nìkan gbé yín sáré lọ́jọ́ kan bàbá Mohbad padà sí kílíníkì yẹn padà sí kílíníkì yẹn this time around ẹ máa rántí gbọ́ bàtà yín bọ́ jíǹsì tẹ̀ wọ̀ àmọ́ àyè náà wọ́n ní ìwọ́n ti rìsẹ́ẹ̀tì bíi ti ìbẹ̀ náà a máa rí bọ́ọ̀sà èyí tẹ̀ wọ̀ bóyá ó ti ké. làgàlà ṣó ń gbọ́ ṣé àìlélẹ ìdàbí lóhùn TikTok ni. social media làgàtà real show real fresh show àti àgàtà. máa gbọ́ wàá gbọ́ ibi tó ti sọ ó ní wọn ò bá bú bàbá Mohbad kọ́ máa òun ò ní lọ fún ẹnìyẹn mọ́. ó ní àbẹ̀dì ṣé kí n pè orin yẹn fún yín. torí wo. Tribute to ìtẹ̀tẹ̀ ń wá kiri. Ìbàdàn ìtẹ̀lẹ̀ mú bọ̀. Ó ní kẹ̀kẹ́ má bú òun ẹ̀ gbọ́ gbogbo ẹ̀ bẹ̀. Ó ní kẹ́kọ̀ọ́ má bú òun níbẹ̀ tẹ́ ẹ̀ bá bú bàbá ó ní kò kàn òun. Òun ni ìyẹn Kofi náà. Bí ó ti kéètì àbí bọ́ksà tuntun lẹ̀ wò, a máa mọ̀. Ṣó ti yé yín? Torí wípé ẹ má rò pé ẹlẹ́gbọ̀n ẹ kúkú sọ ẹlẹ́mọ̀ kan tẹ̀ ń ṣe ẹ̀yìn kìíní kan. Ṣé rí pé àfẹ́ lọ sí di audio voice note yẹn àfẹ́ lọ síbẹ̀ rárá because àfẹ́ drag yín. Àwa mọ̀ bóyá ta bá ti rẹ́dà ti drag bóyá tèmi bá ti rẹ́dà ti drag yín o mo lè lọ yá voice note àti mo fẹ́rẹ̀ sáyé mo fẹ́rẹ̀ sí ẹgbẹ́ pápápá. Ṣé ẹ mọ̀ pé dídó tẹ̀ ṣì dó rich grace yẹn ó ṣì ń bí mi nínú torí ò fẹ́ lọ sọ́dọ̀ yín torí bẹ́ẹ̀ ni mo ṣe sọ wípé ọkùnrin ni yín ẹni tó bá wù yín nìkẹ́ ẹ̀ dó ṣó ti yé yín ẹni tó bá ti gbógbò lẹ̀ ẹ bá mi la tí Mọ́jọ́lá tó bá gbógbò ẹ̀ lẹ̀ tó lọ ṣe táǹgọ̀d olúwa ó ṣe o olúwa ó ṣe pé kì í ṣògbò mi ni bàbá Mohbad ńlá o olúwa ó ṣe o tó lọ ṣe táǹgìbò lórí kíní ẹ̀ lórí kílọ́tì pè tó lọ ṣe táǹgìbò tẹ bá rí tó bá go anyhow ẹ la anyone tó bá ti ta fẹlẹfẹlẹ déwájú yóò á fi torí
kù sí mi ṣáá ni. Abẹ́ẹ̀rí. Onínọ́ọ̀sì jọmọjọlá. Ẹ̀yin náà mọ́mí ẹ̀yin náà lọ dọ̀rẹ́ ẹ̀ náà ó lóun fẹ́ dọ̀rẹ́ yẹn ẹ̀ lẹ́ẹ̀fẹ́ dọ̀rẹ́ ẹ̀ kí ló dé gan-an. Ẹ̀yin náà lọ dọ̀rẹ́ ẹ̀ náà. Ẹ jẹ́ gbádùn fídíò ẹjọ́ ẹ jẹ́ gbádùn ẹjọ́. Ẹ̀yin gbádùn ìyàwó tó fẹ́ fẹ́ yìí tó ń lé gbogbo obìnrin lẹ́gbẹ̀ẹ́. Èmi ò fẹ́ péjì èmi ò dẹ̀ fẹ́ tó bá lẹ́ni bọ̀dì anybody tó bá ń bu yín they are free. Ṣùgbọ́n Free word la wà. Wọ́n free. ṣùgbọ́n ṣe ti gbà bẹ́ẹ̀ gbọ́. Ẹ máa gbọ́ o. Go anyhow anyone tó bá ti ta fẹ́lẹ́fẹ́lẹ́ déwájú you are free torí ọkùnrin ni yín. Ṣé ti yín? Wọ́n á fẹ́ pé èmi ò fẹ́ fi débẹ̀ gbà wí. Gẹ́gẹ́ máa ń mi. But èmi ò fẹ́ péjì èmi ò dẹ̀ fẹ́ tó bá lẹ́ni bọ̀dì anybody tó bá ń bu yín they are free. Free word la wà. Wọ́n free. Tẹ́lẹ̀ pé bàbá yá lò gbẹ́jọ́ bí ìpọ̀pọ̀ tó pẹ́ tí bàbá yá tẹ́lẹ̀ wọn ló bá kàn dáàgì mi èmi máa wá fún. Àwọn ṣe tó bá torí pé wọ́n dáàgì tó bá dáàgì mi pé kíní kan ọmọ àti ó ti dojú ọjọ́ ọ̀gbìn yẹn náà jẹ́ màá wá fẹ́ fádà tí màá ṣẹ́tù ara mi pẹ̀lú wọn. Yes, ọkùnrin ṣe torí ti ní o. They are free. Wọ́n free. Ṣẹ́rí Sanṣítì yẹn, òun ló máa dìfẹ́ǹtì yín náà. Ṣé ẹ rò pé iṣẹ́ kékeré là ń ṣe ni? Iṣẹ́ kékeré lẹ rò bá ń ṣe fún yín. Àwa ń dìfẹ́ǹtì yín. Gíìtì, róòsì, gíìtì tí ẹ. Iṣẹ́ kékeré kọ́lẹ̀ ṣe kẹ́ tó gbé èèyàn ṣépè kẹ́ tó gbáwé èèyàn ṣépè iṣẹ́ ńlá ni o. Àbẹ́rẹ́ iṣẹ́ bí kẹ́ tó drag àwọn ẹni lẹ́nu kẹ́ tó lo fọ́tò kẹ́ tó lọ download. Gbogbo pípé tí ń padà sí wọn lórí gbogbo dátà tó ń padà tọ̀dọ̀ ìjọba gbogbo wọn ló ṣe kékeré. Kì í ṣiṣẹ́ kékeré iṣẹ́ ńlá ni o. Iṣẹ́ ńlá. Kó tó wí ìṣó kó ṣe jẹ́ kékeré. Yéé ti ṣe ní àmúlẹ̀ wí ìṣó lẹ̀ padà sọ́dọ̀ wa. Má ṣe kó tó wí ìṣó iṣẹ́ kékeré. Ẹ má gbàgbé pé public ló ń fún public ní gift. Abẹ́ gbàgbé. Ṣé ẹ gbọ́? Public ló ń fún public ẹgbẹ́ ní gift. Àbí kò yẹ yín? Public ló ń fún public ní gift. Ìyẹn ò kàn yín. Ẹ ti gbà mí. Ìyẹn ò kàn yín. Ṣé ó ti yẹ yín? So tí a bá ní pé ká sáré ṣe fún yín ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ní láìkí. Tó yẹ kí bọ́ síta kẹwàá tí ó ní apology àbí kí lẹ̀ ń sọ yìí? Kí lẹ̀ ń sọ yìí? Ẹ̀wá ń ròyàn, ẹ̀yìn ròyàn. Ṣé CEO níyìn ni? Obìnrin ṣé MD níyìn ni? Ta ló fi yín jẹ́ CEO lórí TikTok yìí? Ṣé bẹ́ẹ̀ ò fàjà ṣá? Ẹ má máa ṣe bẹ́ẹ̀ o. Ìbéèrè ìfàjà. Àmọ̀ èsì ta lè fún àmọ̀ èsì o. Àmọ̀ èsì o. Ẹ máa tró sọ. Fún ta ni? Fún àwa. Ẹ̀jẹ̀ ọ̀pẹ́ nìkan ṣáà gbogbo wa lè ní bá yín sọ. Gbogbo wa ni mò ń bá yín sọ. Ẹ̀jẹ̀ ọ̀pẹ́ wa làwọn oníṣòwò lọ́wọ́. Ẹ mọ̀ báwa àwa gangan la ní sọ. Ká máa sáré bàbá Mohbad ẹ má gara jù o. Wọ́n ní nìyẹn o. Wọ́n ní ní o. Bàbá mi ìfẹ́ sọ̀rọ̀. Òun nìyẹn sì tí kì bá ń ṣe. Hello. Àwọn àyè. Gbogbo yín wá tú síta ṣe wá ṣe gbogbo wọn yẹ kí wọn lọ bọlọ kí bàbá wa yà bọlọ jẹ orí ẹ ti dàrú bọ sí òní dà fún yín. Iṣẹ́ aláṣẹ wa ta gbogbo ìgbà tí bàbá yín kọrin fún gbọdọ láti tó kọrin fún ìgé ìbáni orí afẹ́fẹ́ tó ń gbé pípọ̀ tó yẹ ká ti kó sọ bàbá yín gbà ẹ̀ kó yẹ ṣe wèrè kí gbogbo yín ẹ̀ ṣe ó dà orí ẹ̀ ti dàrú. Olùsíkọ́sí òní dà fún ẹ pẹ̀lú tó ń sọ tó ilé káàkiri.
lára tí ẹ káàárọ̀ sá. Ẹ káàárọ̀ mọ́. ẹ rà sọ pé tó kí gbogbo lè. ṣe rí kọ́lá tó sọ̀rọ̀ tó ń lẹ́ẹ̀kan yẹn kò ní sọ̀rọ̀ tó kò ṣe rí opinion ti ní yàtọ̀. ṣe rí woman yẹn I give it to her honestly. Woman wo? ẹyẹ kọfí ọ̀rẹ́ yín Neighbor. mo ní ìdẹ̀fọ́rẹ̀ yín. ṣé rí lánàá lórí platform tí bàdé sọ yẹn lórí platform ọba rọ torí wọ́n ti kọ́kọ́ wà lórí supervise ibẹ̀ ní gbogbo wa wà fún bíi 3 hours 4 hours táwọn guys yẹn ń brainstorm àwọn aristocrat gbogbo wọn everybody ń brainstorm and the discussion was very smooth everybody really enjoyed it. Andy wá kúrò ń bẹ lọ sórí ọba rọ ibẹ̀ náà ibiṣẹ́ ni mo wà èmi náà bàbá débẹ̀. Andy was trying to explain to them what happened on supervise. Ṣé ọba rọ náà everybody gbogbo pé bàbá báyìí Andy ò kú bàbá bí wọ́n máa yí máa ṣe dé nìyẹn wọ́n máa ń pẹ́ wọ́n máa yẹn ṣàlàyé ọ̀rọ̀ bí ní ìfẹ́fẹ́ máa dárúkọ wọn because àwọn àgbàlagbà nígbà táwọn kan ń sọra wọn jọ pé kí nǹkan tù tẹ́yìn dẹ̀ wá ń tura yín jọ pé kó dàrú the next thing tí wọ́n máa ń dẹ̀ máa ṣe ó dẹ̀ kò kí ọba rọ ó ṣe máa gbá bọ̀bọ̀ ẹ̀ láyé níbi ìbọ̀bọ̀ ẹ̀ ó máa ń dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣé ìpè burúkú pé ọ̀tá Andy pé ọ̀tá òun máa gbọ́mọ sí ni ọmọ ọ̀tá òun máa kú ni lánàá yẹn pátì ìtọ́jú ń ṣe tó máa dáhùn ó ní àwọn mọ̀ pé bàbá ṣe mistake o àmọ́ àwọn làwọn lè bá bàbá sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ bá bàbá pé àtàwọn Andy wọn ò lè bá bàbá wí àwọn làwọn mọ báwọn ṣe máa bá bàbá wí. now ẹ jẹ́ ká wá fi compare ọ̀rẹ́ yín directly or indirectly ọ̀rẹ́ yín ti ń kọ́ bàbá out díẹ̀díẹ̀ ó ti kọ́lẹ̀ out ẹni tó bá mọ̀rọ̀ ni àwọn yẹn ṣì wà dínà ẹ̀ pé nǹkan tí bàbá yẹn ṣe sí dàfẹ́ ipò wọn ń sà sí bàbá ni wọ́n ní wọ́n ń di bàbá ni. so kí nǹkan tí di máa ń sọ lẹ́ẹ̀kan yẹn pé everybody come together it will be so difficult because láàrin ara wọn gan bẹ̀ yẹn wọ́n ti pín sọ́nà bíi mẹ́rin lọ́dọ̀ wọn bẹ̀ yẹn ẹni tó bá notice dáadáa oníkálukú tí wọ́n ti pín so they can't come together. bí bàbá dẹ̀ ṣe wà yẹn kò lè fi rich grace sílẹ̀ láéláé. I don't know what is between them o Africa fúnra Ọlọ́run o èmi ò mọ gbogbo ìtàn sọ yẹn o. Ọlá ó di joboyo ni òbó dùn gan. Òbó dùn gan. Ó di ṣọwọ́ sóbò. Wọ́n tẹ̀lé fi rich grace sílẹ̀ tí wọ́n dẹ̀ ń yẹ̀yẹ́ rich grace tí wọ́n dẹ̀ ń drag rich grace bọ́ ṣe wà yẹn wọ́n gbàgbé apology tó bá yẹ pé bàbá tó lọ́rọ̀ gbọ́ ni ìjọ Sunday ṣọ́ọ̀tì Bukky Jesse ṣe níjọ́ Sunday Bukky Jesse òun tiẹ̀ ó diplomatically drag bàbá ó diplomatically ó wá di bọ́ǹkì ó yọ rẹ̀ láàrin wọn ó yẹ kí bàbá ti jáde láti Sunday yẹn náà ibi tẹ́ ti máa mọ̀ kọ́ bàbá ti tìkẹ̀ fún gbogbo wọn nìyẹn. Bóyá tí bàbá yẹn ti jáde kó ti wá apologize gbà pẹ̀lú èèyàn mi o nǹkan báyìí ló ṣẹlẹ̀ fún. Ṣé ẹ mọ̀ pé ńgbà tó ṣe fọ́dọ̀ títí wa náà la ní ó yẹ kí bàbá jáde kí mò ń sọ bíbá mo ní tó bá gbé bàbá yìí ò láìkì wàhálà ni ó yẹ kí bàbá yìí jáde pé kọfí má bù láti mọ̀ èmi lẹ̀ ń jà fún èmi lẹ̀ ń ṣe gbá fún. Hello. Bọ́lá láti kẹ́rí gbogbo ìgbà tá à ń sọ yẹn nígbà tí yẹn bàbá yẹn ò lè jáde torí nǹkan tí Anisa tó play nígbà yẹn nǹkan tó ti wà nínú bàbá yẹn láti wá ṣe ni. tó fẹ́ máa yọ ẹ mọ bó ṣe ń play game yẹn nàbọ́dà láti ẹ̀ kéré inú ayé dà. ìgbà wo lẹ wá di ẹni tó wá jẹ́ǹtù báyìí bọ́dà láti. Mi ò jẹ́ǹtù o. ẹ jẹ́ǹtù jùlọ ní kẹ́sì fún mi bọ́dà láti. Ṣé kí wàá para sí i? inú ẹ ṣe máa bọ́dà láti ẹ nǹkan tó ṣẹlẹ̀ bàbá yẹn nǹkan tárífà play yẹn ló ti wà nínú bàbá láti lẹ̀. so bó bá ṣe opportunity ó ń yọ everybody lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni rí pé tó bá yá wọn ọ̀fẹ́ gbé ọ̀rọ̀ ìwá social media mọ́ gbogbo àwọn tó sì ń ṣe ra wọn léṣe pé bàbá gbogbo àwọn àná yẹn tó sì ń ṣe pé yẹn gbogbo wọn sì máa ké wá yọ àyà torí bàbá yẹn tó sì ń kọ́ gbà for them. ó dẹ̀bi tí sọ pé ọ̀rẹ́ yín o for her to confidently come out lánàá tó ń sọ gbogbo nǹkan tó ń sọ yìí no. ó mọ̀ tọrọ náà ṣe é gbogbo ọmọ tọrọ tẹ́lẹ̀ ni ó mọ̀ tọrọ tẹ́lẹ̀ bọ́
wọ́n ti ṣe lẹ́yìn tí yín nígbà yẹn tọ́rọ̀ yẹn fi le tó báyìí nígbà yẹn ṣé bàbá ò lè bọ́ ọ̀tà bàbá jẹ́ ọmọdé nínú ayé rẹ̀ bàbá 56 years. ẹ mọ nǹkan tó mú bàbá tí bàbá òfin já ẹ mọ nǹkan ẹ hold on. ẹ kò bá táwọn tẹ́mí àti mẹ́sì. nǹkan tó mú bàbá ẹ hold on. omi bàtà ni nà. nǹkan tó mú bàbá tí bàbá òfin lè. ẹ hold on màmá. ṣẹ́rí. ẹ má jà ìjọ ẹ ṣàánú mi torí Ọlọ́run. Kọ́lá. ẹ ṣàánú mi níwọ̀n mi ọmọ 20 something nìyẹn. Kọ́lá. Bàbá tí wàá sọ pé bàbá. nǹkan tó mú bàbá tí bàbá òfin lè jáde. nǹkan tó mú bàbá tí bàbá òfin lè jáde. Ọba tó together àwọn bàbá kò together sáàdì tí wàá bí òun bí together. Bọ́sẹ̀ rí àwọn sáàdì tí wọ́n yẹn wọ́n ò ní repentance spirit wọn ò ní. ẹ hold on màmá. ṣé ẹ gbọ́ mi ni ẹ hold on. nǹkan tí òfin lè mú bàbá jáde tó bá yẹ bàbá ò bá ti jáde nǹkan tó mú bàbá pẹ́ láti jáde ni tọ̀rọ̀ rich grace ṣé bàbá fẹ́ bọ́ta kó wá dènà rich grace bóun ò bá rich grace sùn ni ṣó fẹ́ bọ́ta wá dènà rich grace ìyẹn ló mú bàbá yẹn tí bàbá yóò tí ì jáde. yes wọ́n ti jọ fàyà láyà. wọ́n sì ń drag ẹ̀ lọ́wọ́. ṣé kó àwọn yẹn ti lọ. tó jẹ́ pé torí ọmọ ẹ̀ ní Bukky ò ṣe lè lọ Nàìjíríà mọ́. Kọ́lá tó jẹ́ torí ọmọ ẹ̀ ní Bukky ò ṣe lè lọ Nàìjíríà mọ́. bí o ṣe lè lọ Nàìjíríà for now ní Bukky ò lè lọ Nàìjíríà Ẹlẹ́gùṣì tó sún ètò rẹ̀ mọ̀ pé Ẹlẹ́gùṣì sún ọmọbìnrin yẹn. o tún gbowó orin èlò náà ṣe orin tó lè fi sọ́pọ̀tì ẹ̀ o tún gba 200,000 lọ́wọ́ ẹ̀ owó orin. ṣé ìwà pípa iṣẹ́ kì í ṣorin fáwọn fáǹsì yìí. dáadáa. ṣé ìwọ ẹ̀ ṣorin fáwọn fáǹsì yìí ni. gbogbo orin tí mo ṣe ta ló rán mi kí n lọ ṣe ṣèbí fúnra mi mo ṣe kò sẹ́ni mi gbowó lọ́wọ́ ẹ̀ ọkọ̀ náà gbogbo orin tí mo fi blog fúnra mi mo ṣe. látàrí Facebook lẹ ti máa ń ṣorin báwọn fáǹsì yìí. dáadáa. tó bá ṣe bẹ́ẹ̀ dé. dáadáa. bẹ́ẹ̀ nígbà kọ́bọ̀ lọ́wọ́ wọn. èèyàn wá ń jàjà bẹ́ẹ̀ yẹn wọ́n ń ṣépè lé àwọn èèyàn lórí nítorí ọmọ tiẹ̀ èpè burúkú. wọ́n ṣáà ń cash out bí wọ́n ṣe máa cash out lòun kàn lé. orí ọ̀pọ̀ àti ìgbà òjò àti ìgbà tó gbà yẹn tẹ̀ pọ̀ sókè èpè yìí pọ̀ èpè ti pọ̀ jù. kí ló dé tí wọ́n bá sọ pé ọmọ ọ̀tá áńtì ló máa kú tó bá jẹ́ pé ọ̀tá ọmọ tiẹ̀ ló wà kú pàṣẹ wọ̀ lọ́nà. kò tẹ̀ sẹ́ni máa fọmọ di nínú wa. kò lè sẹ́ni tó máa fọmọ di lágbára Ọlọ́run àtàwọn ẹni pọ̀jù ní fọmọ di ara ló ń ká everybody. all right. fún àwọn ìtara tí wọ́n yẹn ó ti gbóná òdì. ẹ ṣe gan thank you very much. Ọmọ ṣe justice for bàbá mọ́ justice for bàdì ló fẹ́. ojú wọn ṣe wàhálà. Ṣé ìkọ̀tẹ́ ti sọ nìyẹn láti jọ yìí? bẹ́ẹ̀ni. Púpọ̀ ọ̀tẹ́ ti sọ òun ní púpọ̀ fún. èmi náà dẹ̀ bá bàbá jà nígbà yẹn náà mi ò bá bàbá jà mo kàn decide pé ṣé justice for bàbá ni mo fẹ́ máa ṣe náà àbí justice for Mohbad mo dẹ̀ realize mo dẹ̀ bí pé justice for Mohbad ló kú Mohbad ló yẹ kí n jà fún not bàbá. Wọ́n dẹ̀ wá jẹ́ ìjẹ̀mọ́ yín lọ́wọ́ nítorí pé ẹ̀yin lẹ ní biggest platform. Wọ́n dẹ̀ fẹ́ bring ẹ̀ up, wọ́n dẹ̀ fẹ́ bring ẹ̀ down. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o. ẹ ṣe gbọ́dọ̀ ẹ ṣe gbọ́dọ̀. lórí show yẹn lánàá ẹ rí i pé gbogbo àwọn panelists ẹ̀gbọ́n fẹ́ sọ̀rọ̀ òun ló tún ká mú ọ dáhùn. Bẹ́ẹ̀ni ẹ mọ̀ pé kọ́fí ó fi gbogbo ara ló fi ṣe iṣẹ́ bàbá kẹ́mi. Ẹni bó ṣe bá sọ̀rọ̀ ni bọ́dà àti ìjọ tó jáde lọ́jọ́ kan fún yọ̀ọ̀mí ló ṣe yọ̀ọ̀mí ó ní ìgbà tí ó dé bíbí. wàhálà wà o. ẹ fi ẹ̀fọ́rẹ́ mi sílẹ̀ o ẹ fi nẹ́bọ̀ mi sílẹ̀ o. àánú owó bá ẹ ló ṣe ní ju gbogbo ó ti yà ọlọ́run kò yẹ kí bàbá yẹn tiẹ̀ wo kó wọ́n là tóun nìkan kó má jojú wọn. gbogbo ara tọkọtọkọ ló fi ṣiṣẹ́ fún bàbá yẹn. ọlọ́run bàbá mi tó ti rẹ̀ pẹ̀pẹ̀ tí ò ṣe tí ò lè ṣe. wà á dẹ̀ gbé pé kí àwọn èèyàn wá ti kọ́ọ̀tì wá ti ṣe gbogbo ẹ̀. ẹ mọye ìwé tí kò fi jáde ẹ mọye ìwé tí wọ́n ní wọ́n fún mi. petition. tó o bẹ́tà bó ṣe tètè jáde kó rà máa fún bàbá yẹn jẹ́ ó yí bàbá yẹn
Of course. Nítorí ẹ̀ la ṣe gbọ́dọ̀ tọ́jú irú show, a gbọ́dọ̀ tọ́jú irú show báyìí. Ṣé bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní yí ìtọ́jọ́ yín jẹ díẹ̀díẹ̀ nìyẹn? Ó ń yín jẹ. Láti ẹ̀bẹ̀ wá fún yín rẹ̀ sára. Ó ń yín jẹ, ó ń yín jẹ, ó ń yín jẹ. Ìsàlàtì wọ́n dàgí bàbá lórí pláfọ̀mù yín. Ìdẹ̀fẹ́ wá fún yín o. So ẹjọ́ ẹbí gbogbo àwọn tó sọ pé come together yẹn I don't know. Ẹ jẹ́ kó ń gbìyànjú tí wọ́n má discourage ìlú, ẹ jẹ́ kó máa gbìyànjú lọ. Wọ́n máa gbé dọ́dọ̀ wa náà. Adéwà decide. Ìdúró tí wàá ìtọ́ ni pé kó come together ká ní justice. Ẹ ṣé gọ́mà. Thank you very much, ma. Ẹ ṣé gọ́mà. God bless you. Àwọn fans mi, àwọn fans diehard, tẹ́ bá ń gbọ́ diehard fans, àwọn nìyẹn. Mi ní jẹ́ kẹ́ mọ orúkọ wọn, mi dẹ̀ ní jẹ́ kẹ́ wọn because wọ́n máa lọ wọnú ìbọ̀ san gbogbo fans mi náà ti fẹ́ gbà tán. Ẹ ti gba Yèyé, Erelú, ẹ ti gbé Erelú. Tálẹ́tù rẹ̀ ẹ gba Lion kí ló kọ màmá ìmúdẹ̀rí wọ́n sìn. Ẹ gbà wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti padà wá sí Dubai. Doctor of Zion, Daughter of Zion, ẹ gbà wọ́n. Tálẹ́tù gbà, ẹ ti gbà, ẹ gbà wọ́n, ẹ fẹ́ gbà mọ́mí Adéṣídà. Wàhálà tẹ bá gbà yẹn wàhálà ìtàlá ẹ̀ máa bá yín po anything lórí Dubai. Máa bá yín mú àjọ mú nǹkan lẹ̀. Ìwọ àwọn tẹ̀sí ẹ gba Yèyé Erelú, mo fún ilé Erelú. Ẹ̀dẹ̀ tó ti mú ẹ̀dẹ̀ ni. Ẹ máa fi mọ́mí Adéṣídà gbọ́ àwọn yẹn gan àyírọ̀ náà. Báwo lè ilé ṣe? Ọ̀ lè rọ́ mi yẹn. International ológo TikTok. Àwọn ìgbà tó ti lọ pòlúdì wọ́n ti lọ pòlúdì máìdì wúmà yẹn pé kọ́ lè jẹ́ kójú tì mí kó bóyá táwọn bá gbà ojú á lè tọ́ta mi ojú ò lè tì mí láéláyé ẹ ò lè rí wọn gbà láéláyé ṣórí àwọn yẹn Ọlọ́run ló máa rán wọn sórí pláfọ́ọ̀mù yìí Ọlọ́run ló rán wọn o. Àwọn tó lè gbà náà ni àwọn jíkì ológo TikTok. Àwọn yẹn ni kẹ́ lọ gbà bẹ́ẹ̀ àwọn tó kù ní WhatsApp ká ní ẹ̀ lè rí wọn gbà láéláé ibi kan ti táìtọ̀ má ṣẹ́jú sérò èrò mọ́bí tó lọ bẹ́ẹ̀ ṣe gbìyànjú náà wípé ẹ fẹ́ bà pláfọ́ọ̀mù jẹ́ fíwà yóò rí kàkà kọ́ máa wò mí mọ́ wọ́n tún wò mí sí ni àìlọ wo péjì àti fẹ́ wọ 60,000 followers 60,000 followers mo dẹ̀ bẹ̀rẹ̀ péjì ní 1,000 ni mo fi bẹ̀rẹ̀ 60,000 followers. Club ẹ lọ wò mo dẹ̀ fi lórí tí ọ̀la. ẹ follow lẹ́nu ìnísọ̀lá gbọ́dọ̀ wọ 60,000 yẹn ó yẹ bẹ́ẹ̀ ṣe try kẹ́ bí ó kàkà kí wọ́n àwọn èèyàn sá fún mi wọ́n mọ̀ pé orí bíbá ẹ̀ làwọn ti lè gbóòótọ́ ọ̀rọ̀ wọ́n ti mọ àtisídẹ́ǹtì mi ló jẹ́ kán dúró tì mí wọ́n mọ̀ pé mi ò ń ṣe lébi wọ́n mọ̀ pé ti tèmi tó mi lẹ́rù mo náyọ̀ ọkàn mo nítẹ́ lọ́rùn gbogbo nǹkan lọ́lọ́run fi tẹ́ mi lọ́rùn mi ò ń ṣojú mi ò lójú kòkòrò mi ò fún mi lówó gẹ́gẹ́ mo ń ṣe tèmi lọ ní kò dá mi dúró ìyẹn lẹ̀ ṣe bọ́wọ́ mi níbi pálapàla tẹ́yìn ṣe rédèrèdè tẹ́yìn ṣe lẹ̀ ṣe bọ́wọ́ mi ń bẹ̀ kí lèmi náà ṣe dàbí yín kí n máa dọ̀tí bẹ́yìn ṣe dọ̀tí yín sìn ṣẹ́yìn òkú pẹ́yìn ti dọ̀tí ni ẹ ti dọ̀tí nípa ìrìnkúrìn ìlera ojú kòkòrò ìyá Paul Grace bẹ̀bẹ̀ foko lórí jọ́sìn. máa bẹ̀bẹ̀ foko máa wọ mọ́tò ṣé màmá Rich Grace ò ti ẹ̀bẹ̀rù tó bá lọ jí gbé lọ́nà Ìbàdàn. Can you imagine? kọ́ lọ jí gbé lọ́nà Ìbàdàn bí tó ti lọ dóko kí nǹkan tiẹ̀ lọ ṣọ̀tá ẹ̀ lọ́nà níbi tó ti lọ dóko lẹ́rìí sùn. Àwọn tó wọ mọ́tò lọ dóko wọ́n sunkún foko lórí social media ni. Àwọn ògbó TikTok jẹ́ kíkì international. ó dọ̀dọ̀ jẹ́ fún lọ́rọ̀. Mama Rich Grace wọ́n wọ mọ́tò fún ọtí ẹ̀bẹ̀rù kọ́ máa lọ jí wọn gbé lọ́nà Redeem kọ́ máa lọ wọ́ wọn gbọ́nú gbó wọ́n dẹ̀ láyàláyà Mama Rich Grace dẹ̀ láyàláyà ẹ̀dẹ̀ ń bọ́ta every Sunday ẹ̀dẹ̀ ń lọ dóko Sunday jẹ́ kí bàbá Abájọlá àṣẹrí bàbá lọ́ba wò jẹ́ kí bàbá lọ́ba ṣe Sunday service ẹ̀yin lẹ wá ń ṣe Sunday service lábẹ́ tó yẹ kẹjọ máa attend church ẹ̀yin okó lẹ́yìn lọ́dún títí yín ẹ̀yin náà wá dóko ẹ̀yin lẹ̀ jẹ́ kí bàbá lè jáde kó wá ṣe
ṣe show ẹ̀yin lẹ́yìn jẹ́ kí bàbá Mohbad wá ṣe show láti ọjọ́ ìtorí kò mọ bóyá bẹ́ẹ̀ explain tó bá tẹ̀ pé ọ̀rọ̀ tv tó ń bá yín pò ó láyà láti wá bá yín pò yẹn pé kẹ́ máa get out bẹ́ẹ̀ tí ẹ ti ká mú báyìí ẹ ti bá a níbi tí ó ti ń dòdò kú ẹ pé tó ti ń dòdò kúdò tó ti ń dó ìdó fàálétè ń bẹ́tọ́ ìdó òbò yóò kàn mí tó yẹ pé ẹni òbò ẹni àdògán ẹni òbò ni bàbá Mohbad lè dùn wọ́n lè gbàyàwó níyàwó lọ́wọ́ táwa yìí tó bá ṣe wèrè gan wọ́n á gbàyàwó ẹ lọ́wọ́ tó wà yìí because tọ́wọ́ èèyàn bá tẹ́kù àdá gbọ́dọ̀ béèrè wípé irúkú gbogbo ló gba òun kọ́ orin ẹ̀kọ́ mo fẹ́ lò ó tún ní orin mi máa lọ́dún fáṣọ àwọn orin mi mo ti ṣe orin wọn lẹ̀ mo ti kọ́ sẹ́yìn máa wá bọ́ta nínú ọ̀rọ̀ wọn yìí. Mama Paul Grace wá lọ odidi Ìbàdàn ẹ tún fọkọ kan lẹ̀ bàbá 75 tí ẹ bá mọ̀ pé bàbá yóò lè tẹ̀sẹ̀ yín mọ́ ẹ kó kúrò lé ọkọ náà ẹ kó kúrò kẹ lọ dálé Moshood Adéjọ 50 something how old ni mama Rich Grace náà how old ni ìyá Rich Grace. ó lò 60 kilo pẹ̀lú ẹ̀ náà. 60 lẹ́sìn dókó wọ 60. Ó ní fúrọ̀ bùrọ̀ láti. wọ́n lọ gbé fún ọ. ìyẹn fúrọ̀ wá ń kọ́ fúrọ̀ tí ìgbó ni. ọmọ afasi náà yẹn wà fasi láti. ṣé ìrújà yẹn náà lè gbé kàmọ́ wọ́n lè ga wú ṣọ́ lè ga wú. òkè wọ́n ní 58 ni màmá bùrọ̀ láti. àyùnú àti máa yọ lábẹ́ wọn náà irun funfun àti bò wọn lábẹ́. ọmọ kan máa ń fi style wá sádọ́r class ó máa ń fa àrùn òbò àti irun abẹ́ àwọn ọmọ máa ń fi style wá sádọ́r class. wọ́n máa ń fa. ṣé wàá rí ibi tẹ́ dé yẹn wẹ̀rẹ̀ àti bus stop tẹ́ dúró sí yẹn tí wọ́n bá dé Ìbàdàn máa lọ ẹ mọ̀ kí ẹ̀yin gbé kí wọ́n lọ kí wọ́n gbé okó yẹn náà máa rù lọ bóyá ìgbà fẹ́ sùn wọ̀nyí máa gbé adé orí yìí lágbára yéé ẹ jẹ́ understand ẹ bá rí àwọn tó ń sunkún lórí TikTok náà fọfọfọ tó ń sunkún fọkó tó ń bẹ̀rẹ̀ Kábírù. alágàtà jọ lọ́sọ̀rọ̀ náà jẹ́ ìyanjú ọ̀rọ̀ bàbá yín Rich Grace ìyá Paul Grace ẹ kú òlé níbo lẹ máa ń dágbére fún bàbá tó wà lé yẹn pé ẹ máa lọ níbo lẹ máa ń sọ bí iṣẹ́ ìyá ẹ̀ kí n wo Oríyọmí Hamzat ni gbogbo sítórì yìí ti ṣẹlẹ̀ rí lórí Oríyọmí Hamzat nìbàdàn sọ́dígbà tó bá gbé iná lọ sọ́dọ̀ Àgídìgbò nìbàdàn níbo lẹ máa ń dágbére ó ṣe jẹ́ gbogbo àwọn ní ayé ẹni bá jọmọ Ìbàdàn àtẹni tó bá gbé Ìbàdàn ó ṣe jẹ́ ìrìnkùnrin máa ń wà lẹ́sẹ̀ Ìbàdàn báyìí ló lọ bá tán. ó ṣe jẹ́ olórí ẹbí tún ìrìnkùnrin ta ó sọ́mọ máa wà Ìbàdàn. lẹ́sẹ̀ Ìbàdàn ẹ̀yin tẹ́ bá ti gbé Ìbàdàn àbí tẹ́ bá jọmọ Ìbàdàn ìrìnkùnrin ṣe wà ń Ìbàdàn báyìí náà ẹ̀yin náà ẹ̀ ń tí Ìbàdàn wà á dókó lẹ́kọ̀ọ́. ó gbádùn ẹni. ẹ mọ ibo lẹ máa ń dágbére fún bàbá 75 tẹ́ gbé sílé ìfowópamọ́ náà ló máa pa bàbá yẹn. ó gbádùn ẹni. yá ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn a ò lè torí àwíjàre kí tó tán lẹ́nu ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn gbogbo ojú tó ń wò mí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share kó go viral kí ló wà láàrin Olúọmọ MC Olúọmọ àti bàbá Mohbad tó fi fún wọn ní 2 million kí ló wà láàrin wọn àwọn ò mọ̀ ẹ bá share fídíò yẹn kẹ́ẹ̀dẹ̀ bá subscribe sí Ẹlẹ́yẹlé Global TV tó yẹ pé gbà kọ́kọ́ lélẹ́yìí tí ẹ kọ́ máa kọ́ sí lórí péjì yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section kẹ́ẹ̀dẹ̀ like ẹ̀ mo tún padà bọ̀ àwọn information pọ̀ tí mo máa fún yín mo tún padà bọ̀ ire o.